Ọlọ́run ti tì kan bọ́nú kan nù bànú náà. Allah. Ìyẹn ò lè ṣàdédé bímọ tí ò bá sí ìyá tí ó bì. Ìfi yẹ pé n tó yára dé obìnrin náà mọ́lẹ̀ owó ni. Àwọn tó mú òwe kó obìnrin ò mọ kankan àfowó lọ. Àwọn tó dá ilé àwọn ahun ọkùnrin ni. Gbàtà lè jẹ́ nínú gate stand by bọ́lọ̀ ń ṣe fẹ́ kò dá àwa. Kọ́lọ̀ tó mú àwa wá. Ó ti kọ́kọ́ dá Nábì Ádámù. Ó ti hustle fún àwa náà kó tó dé. Ní tí ó jẹ ti ń bẹ́lẹ̀. Sẹ́rẹ́ àwọn èso tó wà nínú àlìjẹ́nnà tó lọ sọ fún Nábì Ádámù mọ́ jẹun. Stylishly àwa lọ́lọ́run ọba ń sọ fún. Ọkùnrin náà ṣàdédé wá ní tí ó jẹ lọ bí ẹ bá ṣe ìyàwó náà ní. Sẹ́rẹ́ ni ọkùnrin tẹ́kì ò bá pé bọ̀rọ̀. Tí ò bá pé bọ̀rọ̀ tó bá ti fi lè si èèyàn fún lóyún àgbàlagbà ó filẹ̀ ni. Ṣègbè ọ̀nà ó ti ń bí máa bí. Ó ti mọ ibi tán dà nǹkan sí. Tọkùnrin bá ti ní bùkátà ti ń bọ́. Eri rẹ̀ máa tètè pé. Ọkùnrin tí ó tàkàkà. Tẹ́ni ó sírọ́ọ̀sì tí ó sírọ́ọ̀sì. Ìgbà tí ti ń bímọ àwọn ẹbí lẹ̀. Sẹ́rí kò máa alákọ̀ọ́kọ́ wọn bá kó o. Wọ́n pẹ̀ràn fún gbogbo ẹ̀ inú rẹ̀ ó dùn rẹ̀. Kọ́dà pampasì tí ó lò tọ́ mo fi máa dàgbà díẹ̀díẹ̀. Kó tó lè mọ̀ ó dìgbà tí bá tún bí mi. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا. آية القرآن بابا والو. آية القرآن هنا ني. الله ني المال والبنون. المال والبنون. الله ني owó ọrọ̀ tá a fi lo ayé yìí. Walbanuna. Àti àwọn ọmọ. Tẹ́ bá wá sí bàbá Sheikh Abdul Razak. Allahu hayata. Aya al-Qur'ani táfà àwọn àgbà jánẹ́tìkà. Nínú àwọn jánẹ́tìkà bí wọ́n ti gbé wọn mọ lóhùn òkè. Kò sì ní wọ́n hàn lára ara pé wọ́n lókè. With ease. Pẹ̀lú ìrọ̀rùn wa ẹ̀. Yọ̀wọ̀n pé mo gíní yẹn ti ń wá mo dẹ̀ ń kúrò ẹnu okùn mi. Ọlọ́run ní bàbá ẹ̀jẹ̀ láíláí. Amina. Almalu walibanuna. Aya al-Qur'ani tí bàbá wa lò. Kẹ́límà méjì péré náà yọ jáde ń bẹ̀ wọ́n ti fi ṣe wáàsí. Allah. Òun náà ní Ànábì Dáúdà. Alayhi Ànábì Suleiman. Kẹ́límà pé mi náà ti kẹ́kọ̀ọ́ lára bàbá. Wáàsí tiwa náà ti ń fi lé pàtàkì àwọn àgbàlagbà. Hayyakumullah. Almalu walibanuna. Nínú àyà yìí kẹ́límà méjì péré lèmi ní olóńbẹ. Lára bàbá mo ṣe mú lẹ́sẹ̀kẹsẹ̀ yà yín. Ká fi ju àwọn àgbàlagbà. Almalu walibanuna. Ọlọ́ ní owó àtàwọn ọmọ tá a mọ̀ bí. Zinatul hayati dunya. Ẹ̀kọ́ wo ni bẹ́ẹ̀ ìwọlé bàbá wa máa dìbò. Adamallahu hayatahu. Almalu walbanuna. Zinatul hayati dunya. Walbaqiyatu salihatu khayrun inda rabbika thawaban wa khayrun amala. المال والبنون. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عندك ربك ثوابا وخير عملا. المال والبنون. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عندك ربك. عند
ربك ثوابا عند ربك ثوابا وخير هملا والبنون bẹ́ẹ̀ ńlá bá wọnú omi ó dàrú díẹ̀. زينة الحياة الدنيا bàbá wa máa dìbò. والباقيات الصالحات. wàláì mo fẹ́ display wá sí àgbàlagbà wájú bàbá ni o àmọ́ wọ́n máa jíṣẹ́ fún bàbá. زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا. ọlọ́mọba àfisọ́ ẹ̀ sọ bàbá wa. آمين آمين. ọlọ́mọba sàlékún oore yín bàbá. آمين wọ́n sábà sàlékún dáadáa yín. آمين la ilaha illallah. آمين. المال والبنون. bàbá wa máa dìbò. أدام الله حياته. ọlọ́mọ sábà sàlékún oore bàbá. آمين bàbá sàlékún dáadáa yín. آمين. Sheikh Masudi Allahu Rabbi Allahu li. أدام الله ẹ حياته. káàbọ̀ umara náà ẹ tún mú màmá wa dání yóò pé gbogbo ẹ tún sẹ́ẹ̀tì yàtọ̀ الحمد لله. filatẹ dé yìí náà ó tún ga yàtọ̀ sóró ti bẹ́ẹ̀ òun sóró Madina gangan ni حياكم الله. Allahu li. أدام الله حياته. ọlọ́run ní fi ilẹ̀ láéláé. آمين la ilaha illallah. آمين. المال والبنون زينة الحياة الدنيا. owó àtọ́mọ́ tọ́lá wọn bá dà papọ̀ nínú àyà yìí ọlọ́run ní owó wálìbànúùnà ẹ jẹ́ kí Allahu Rabbi àbí Allahu li ẹ jẹ́ ọmọ ya ẹ̀ àjọ wa náà àti Rabbi àti li ọjọ́ wa papọ̀ náà ni. والبنون زينة الحياة الدنيا. ìsìnfẹ́ lọ àsìkò àmọ́ àyà kan yìí náà ni owó àtọ́mọ́ tọ́lọ̀ wọn bá dà papọ̀ nínú àyà yìí kò sí ìdí òwúlò nù ayé. حياكم الله. àtowó bí ẹ bá ń bẹ láyé tí ò lówó ayé rẹ̀ kù díẹ̀ káàtó bí ẹ bá lówó náà tán tí ò lọ́mọ ẹni ẹlẹ́ni ní ó jogún ẹ̀. لا إله إلا الله. ọlọ́run ní méjèèjì yìí ó wúlò torí òun ni ó máa jẹ́ sọ fún nínú ayé. الله. àmọ́ gbogbo ntọ́lọ́wọ́n bá ṣe ẹ̀kọ́ kan lọ́lọ́ máa ń pamọ́ síbẹ̀. gbàdọ̀ ọlọ́run sọ̀rọ̀ nínú ayé yìí ó kọ́kọ́ ní alimọ́ọ̀nù. alimalu. tí fi ń yé ń pé kó tó lówó rẹ́dí kó mọ bímọ bó ṣe wù ọ́ so ti ń rówó bó ṣe wù ọ́. حياكم الله. ṣe ẹ mọ̀ pé hakíkọ̀ kan lọ́lọ́wọ́n ọba tọ́jú sínú ẹ̀. sẹ́rí tí yàrá bá ti jọ́ǹpù máa lù yẹn tó ti lówó báwo ó wá lè bímọ ó ń bímọ fẹ́ lómi ni o ọmọ ọlọ́mọ ló ń bí o kò dìgbà tọ́mọ bá tó dàgbà ní kékèké ọmọ lè má dábàá bẹ́ẹ̀ mọ̀ àmọ́ àwọn kan bẹ̀ tá bá tún dàgbà wọ́n sì tún ignore bàbá wọn. Allah. ìjọ jẹ́ ignore ni pé irú ẹ̀tọ́ tí máa ń sọ bàbá di bàbá láyé ọmọ wọn rí ṣe. La ilaha illallah. lójú ẹ̀mí èèyàn ọmọ ọlọ́mọ máa ń dọmọ ọmọ ẹni máa ń dọmọ ọlọ́mọ. gbà tí òró ń jẹ́ àsìkò jẹ́ kò rí nǹkan mu lásìkò tíìbì tó tún fẹ́ wò náà ilé ńlẹ́ ní tilẹ̀ wò. kódà tápà rẹ̀ ò bá ti kákó sànú ẹlòmíì jẹ́ kó kátà àwọn ọmọ rẹ̀ ń ná ó bá jásí oúnjẹ nìkan náà ni jẹ́ mọ́ rí jẹ́ lásìkò. Allah. tọ́lọ̀ fi tì í síwájú pé àlìmọ́ọ̀lù. alimalu. ṣé wàá rí bànú náà tọ́lọ̀ tún wá ló ń bẹ̀ wọ́n sọ́ọ̀mọ́ máa ń ṣàdédé wáyé ni. ọlọ́run ti tì nǹkan bọ́ nǹkan nù bànú náà. Allah. ìyẹn ò lè ṣàdédé bímọ tí ò bá sí ìyá tí ó bì. Hayyakumullah. ìfi yẹ ń pẹ́ tó yára de obìnrin náà mọ́lẹ̀ owó ni.
ṣé ẹ rówe tí wọ́n sọ pé obìnrin àwọn tó mọ̀wé pé obìnrin ò mọ nǹkan kan àfowó lọ àwọn tó dá ilé àwọn ahun ọkùnrin ni. gbàtàlì jẹ́ nínú ẹ̀gẹ́ tí standby bọ́ọ̀lù ń ṣe fẹ́ kò dá àwa kọ́lọ̀ tó mú àwa wá ó ti kọ́kọ́ dá nàbí Ádámù ó ti ọ́sù fún àwa náà kó tó dé ní tí ó jẹ́ ti ń bẹ́lẹ̀. sẹ́rẹ́ àwọn èso tó wà ní àlìjẹ́nà tó lọ sọ fún nàbí Ádámù ọmọ jẹun stylishly àwa lọ́lọ́run ọba ń sọ fún. ọkùnrin ní èsà dédé wà ní tí ó jẹ lọ bí ẹ bá ṣe ìyàwó náà nì. sẹ́rẹ́ ni ọkùnrin tẹ́lẹ̀ ò bá pé bọ̀rọ̀ tí ò bá pé bọ̀rọ̀ tó bá ti fi lè si èèyàn fún lóyún àgbàlagbà ó filẹ̀ ni. ṣègbè ọ̀nà o ti ń bí máa bí o ti mọ ibi tán dà nǹkan sí. tọkùnrin bá ti ní bùkátà ti ń bọ́ èrì rẹ̀ máa tètè pé. ọkùnrin tí ó tàkàkà tẹni ó síríọ̀sì tí ó síríọ̀sì gbà tí ti ń bímọ àwọn ẹfílẹ̀ sẹ́rí kò máa alákọ̀ọ́kọ́ wọn bá kó o wọ́n pẹ̀ràn fún gbogbo ẹ̀ inú rẹ̀ ó dùn rẹ̀ kọ́dà pampasì tí ó lò tọ́ mo fi mọ dàgbà díẹ̀díẹ̀ kó tó lè mọ̀mọ̀mọ̀ ó dìgbà tí bá tún bí mi. Allah wal banuna. ọlọ́run lówó alákọ̀ọ́kọ́ kí wá ṣe kó wá pọ̀ jaburata òun là ń pè lówó. ìtì ń jẹ́ owó gangan òun náà ni ẹnu tó bá níhùn kó mẹ̀tọ́. ẹlòmíràn máa wò nísìnyí pé ṣé tí ọba ti lówó kò lóbi ẹmu náà kìí sọ owó yẹnyẹn tá à ń wí báwọn owó mẹ̀tọ́ sáré bí lu ìṣe le tó ó ṣe le tó kìí ṣe excuse fọkùnrin tó mẹ̀tọ́ kò sí bó ṣe lè wo lè yóò ṣe náà ni. àwọn ọmọ tá a sì ń bí yìí kò sí tó kàn wọ́n pẹ̀lú pé dọ́là lókè àbẹ́pọ̀ wọn kò sí tó kàn wọ́n kò sí tó kàn wọ́n pé ẹkọ́nọ́mì wa kú díẹ̀ káàtó kò kàn wọ́n a máa ń táwọn jẹun làwọn wà áfítà ọwọ́ òbí ló wá wà. wọ́n ní bí yàrá bá ti wá rówó tí ètò ọmọ gbogbo ń tá a bá ń fún ọmọ jẹ ní mímu ní jíjẹ lásọ tí ń wọ̀ ìyún kéré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ tí ó fi lo ayé. gbogbo àgbákò tá à ń kàn kí láyé nísìn àwọn àsìbí ọmọ náà ni ó ní kékèké tọmọ bá ti ń dàgbà láti kékeré o irú ń ta afẹ́jọ́ dà láti máa rọ́ sí. wali banuna zinatul hayati dunya wal baqiyatu salihatu khairun inda rabbika thawaban wa khairun amala. Ọlọ́run àwọn ọmọ wa tá ń bí ìmójútó ọmọ ó ṣàgbà bíbí mọ ìdàrẹ́tì ọmọ lójú ọ̀nà tó tọ́ tí ó fi mọ jẹ́yìí fún wa lọ́la ó ṣàgbà ń tà ń bí wọn. gbogbo àwọn àgbàlagbà wa tán jókòó yìí wọn ṣàdédé rí báyìí àwọn àgbàlagbà náà rọwọ́ sí ní táwọn fẹ́ láti kékeré wọn. àfààní ra'aytu. araniya ansa ma ta'allamutu fil kibar. sórí tó o bá fàgbà kọ́ bí ìgbà tí yẹn ń la bí ìgbà tí yẹn ń kọ́ kan sí rí omi ni bí ìgbà tí yẹn ń la yẹn ń kọ́ kan sí rí odò ni bó o bá ṣe ń kọ́ náà ni ó máa parẹ́. ma ta'allamutu fil kibar. gbogbo tó bá jásí pé oríire tó bá jásí pé tó bá dàgbà ó ṣe dàgbà ó gbọ́njú ló ṣe wá ń lé mú kí ọwọ́ rẹ̀ ò ní tẹ̀ bọ̀rọ̀. ma ta'allamutu fil kibar. ntí yẹn bá fàgbà kọ́ ọmọ tí wàá dàgbà ẹsẹ̀ wàá ń tẹ́jú ẹ̀kọ́ bí ti ń lọ is impossible. ṣé ẹ rí gbòò tó wojú ilé òun wọ́n dàrẹ́ tiẹ̀ láti pìlẹ̀ ni wọ́n ń tó bọ̀ láti pìlẹ̀ ni formation ni kódà tí ó yìn tó lọ òun gan lára formation ni. ìfi yẹn gbé yìí tá à ń kọ́ ọmọ tí ò ti gbẹ̀kọ́ òun ṣe bẹ́ẹ̀ sà ń kọ́ náà ni àìgbáhùn náà ara formation ní ẹ̀mọ́ tún kọ́ ni. ma ta'allamutu fil kibar. ṣé ẹ rí ilé tí yẹn bá ti kọ́ tán táì mójútó láti foundation ẹni ò mójútó foundation dáadáa ó wá ní interior lé yòówù fẹ́ mójútó ìwọ̀n náwó sí interior ẹ mọ̀ pé ń palẹ̀ mọ́ rẹ̀ fojú òbúkú kan tí ó rọ̀ ńjọ́ kan ni yóò kàn balẹ̀ rẹ̀ roundabout ni
foundation gangan ní jẹ́ nǹkan òun ní jẹ́ lè foundation láti mójútó mọ́. ما تعلمت في الكبر ولست بناسي ما تعلمت في الصغر. àfààní gbogbo tóun fi àgbà kọ́ gbogbo ẹ̀ pátápátá lòun gbàgbé. ولست بناسي ما تعلمت في الصغر ولست بناسي ما تعلمت في الصغر. àmọ́ tóun kọ́ kékèké gbà tóun bẹ́ ń kékeré gbogbo ń tán dánlóòdù sílẹ̀ àkáyé òun kò sí ìtó bọ́ gbogbo ìdáwà náà ń ṣe kì í ìsìn kọ́ la ṣe bẹ̀rẹ̀ wọ́n rọ yàn wọ́n rọ wá láti ilẹ̀ ni gbogbo àgbàlagbà wa yìí gbogbo ń tán rí ṣe yìí wọ́n rọ wọ́n bẹ́ẹ̀ láti ilẹ̀ ni. وما العلم إلا بالتعلم في الصبا. ṣé ẹ rí ń tọ́ mọ́ bá dà lágbà àti kékeré láti kilẹ̀ fún àti kékeré ni o àti kékeré ni láti kékeré wa làwọn àgbàlagbà ti dájú wa kọ́ pé ntí mo fẹ́ jẹ́ ẹ máa ṣe ni oníkálukú náà sì ń pírátìsì ẹ̀ bọ̀ ṣé ẹ rí téèyàn rí ṣe ń ta táwọn èèyàn pàtẹ́wọ́ fún kó rí ṣe òun ìjọ tó ṣe òun náà kọ́ ló rí ṣe àṣìṣe ti ṣáájú. kí ló wí àfà. وما العلم إلا بالتعلم في الصبا. lásìkò ọmọ 18 19 20 21 22 23 mo dá dúró báwọn gbogbo èjì yìí ni wọ́n fi ń wá owó wàláhì ń ṣe rẹ̀ gbogbo èjì tí mo dá kọ ìdégi 20 tí bá ti ń wọ 24 25 ó lè máa wà but 18 19 20 21 22 23 tó já sí pọ́ọ̀rọ̀ owó ló wá gbé sílẹ̀ aka yìí ń ṣe rẹ̀ sẹ́yìn gbogbo táìmù yìí ìmọ̀ lásán ó kàn nídìí ìmọ̀ nìkan ẹ̀kọ́ nìkan nítorí nídìí ló fi já sí pé ẹnu fi tẹ́ ẹ fẹ́ ẹnu gbà díẹ̀ táwa náà bẹ̀rẹ̀ yìí látọdún yìí náà wọ́n sì ń sọ dìsín pé yẹn sì tún sáré dìsín náà ṣètò rẹ̀ ní stájọ́ yìí náà dìsín eré tá a sá láti ìgbàdá ti bí ẹ bá ti sáré mímọ̀ tó ti rí ìdíjókòó ó kún téèló ó lè ní mímọ̀ kápọ̀jù díwọ́ kó tún má jẹ́ káyé nídìí rẹ̀. ẹ̀rọ máa ń sọ pé tó bá ti ní ntáyé fẹ́ wọ́n wà ó ẹlòmíì ní ntáyé fẹ́ wọ́n sì tún wà torí wọ́n ti jókòó lé so máa ń gbé disappearing mood tí ń bẹ lérí fóònù eré whatsapp nìkan kan ló wà wọ́n ti ń sáàtẹ̀ sínú ìràwọ̀ àwọn kan yóò máa náwó fún tẹ́kẹ̀rẹ́ báyìí wọ́n sì ní gbé fún. ẹbí wọn kọ́ wọ́n rí ni yóò máa kí àwọn èèyàn bá wọ́n sì kí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n ní ròhùn. wọ́n máa ń gba kínní kan kó nú ìràwọ̀ tí máa ń fìyàn sínú disappearing mood automatically. so tíyàn bá ti ní ntáyé fẹ́hùn ó tún wá kó wá ṣiṣẹ́ ẹ̀kan nídìí ẹ̀ mo ti ní tẹ́ nídìí ẹ̀ pè mí o ó mọ sẹ́lẹ̀ òótọ́ àmọ́ sákì ọkọ̀ wá ṣe. ẹ máa yẹ ẹni tí ò mọ̀ sí ẹnjìníà rẹ̀ òun náà sì máa fi lé lọ yóò sẹ̀ máa wọ ẹnjìníà kẹ ẹgbẹ́ ẹ̀wọ̀n mẹ́wọ̀n ó tútù gbaṣẹ́ lẹ́kan ní ìwọ ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Allah mali ilimu illa bita'allumi fi siba. sẹ́yìn gbogbo àwọn tó rí gbọ́nrí yọ nígbà tán débi tán dé yìí níta kọ́kọ́ wá kọ́ yìí o wàláhì ìmọ̀ náà kọ́kọ́ wá àwa yìí náà tó fi ádìpá ń lò díẹ̀díẹ̀ ìmọ̀ la kọ́kọ́ wá gbà tí ìyàfẹ́ máa jẹ mí pẹ̀lú mọ̀ òun ni mo negotiate pẹ̀lú Ọlọ́run pé o tún gbọ́dọ̀ rí báyìí ìmọ̀ nǹkan tọrọ lọ́rọ̀ àwọn èèyàn ẹ̀mọ̀ pé tó bá mọ tìrógí ó ṣe kì í tètè ní feeling tí yàrá ń jẹ kódà kí kádàrá rẹ mọ dàrú kò ní tètè mọ̀ torí yóò mọ rántí pé àti bá ti pe bọ̀dá alágbájá yóò send 10K sí mi yìí tó mọ tìrógí ó ṣe kì í tètè mọ̀ tíráwọ̀ rẹ bá ní injury àmọ́ ẹni tí ò mọ tìrógí ó ṣe ó mọ àwọn èèyàn ṣe pẹ́pẹ́ fún tàbí tọ̀ kankan sí ọ lábọ́ ó tún wá gbádùn máràwọ̀ rẹ kó balance wọ́n gbàgbé rẹ sínú kòtò Allah wọ́n gbàgbé rẹ o.
وما العلم إلا بالتعلم في الكبر. sẹ́ẹ̀rí wọ́n máa ń fi àgbà ṣe sùúrù ni wọ́n ń fàgbà tó wá mímọ̀ kí mọ́. bí ẹ̀ bá ti dàgbà ní tó kù ni pé kò wò pé ṣé bọ́ọ̀lù ń ṣe fẹ́ pín in ni. ìjì ọ̀dọ́ ìyẹn máa fi tú kádàrá àyàn tó sí bí ìyẹn bá ṣe fẹ́ ni. nígbà tó bá wà lọ́dọ̀ bí kádàrá rẹ bá ń ṣe tí bá ń ṣe súkè ìyọ̀ǹda wà fún ọ kó negotiate pẹ̀lú àwọn tí ń pín lọ́dọ̀ iṣẹ́ ọ̀dọ́ nù. Allah. gbogbo kádàrá tó bá léwu kí yẹn máa wá kí ìmọ̀ ni yóò fi pilẹ̀ kí ló Ọlọ́run kọ́kọ́ sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. iṣẹ́ ta fẹ́ bẹ ọ ìwúwo onídìímọ̀ iqra bismi rabbika alladhi khalaqa nisọ́ àfà. láwọn fòlíkọ̀lìkọ́lìbù ni mo alamu fi ṣìbà. wọ́n lẹ́ni tẹ́ ẹ bá fi kékeré rẹ̀ tẹ́ fi dánlódù mọ̀ sí láyé tó fi tètè mọ ibi tí ń lọ tẹ́ bá la ọkàn rẹ̀. láàṣìbà àfihàn ìlímù kànákùsì fìlà hajar. ọmọ kékèké tẹ́ tètè dájú rẹ̀ kọ́ ibi tí ń lọ ẹ wo àwọn tí ń gbá bọ́ọ̀lù láti kékèké náà tètè he wọn àwọn akademi 4 years 5 years gbogbo gbákùgbà tó bá gbá tó fi 16 years yóò ti mọ̀ gbá. bẹ́ẹ̀ ni gbogbo ojú ọ̀nà tó ní kálukú bá fẹ́ rìn ẹ wo àwọn tí ń gbé bọ̀ ọ̀hún náà. Allah. àwọn adigunjalè ẹ lè wò wọn ìbọn ńláńlá náà ń gbé fáwọn ọmọ wọn kékèké wọn ìbọn ńláńlá láti kékèké náà ti mọ ìbọn ńláńlá yìí wọ́n tètè fi yé wọn pé tọ̀ kàlífà wọn náà ni o àlífà wa ni o. Allah. iye elégeré nìkan kọ́ ni máa ń jẹ́ àlífà elégeré náà lálífà láti fún àwọn báńdíìtì tí ń bẹ nínú oko wọn láwọn kúlà fún àwùjọ pọ̀ má bínú. wàmálì ìlímù bá àdá ṣáìbì. wọn láwọn àlífà tó pọ̀ kúlà fún àwùjọ tèmi ni wọ́n. wàmálì ìlímù bá àdá ṣáìbì ìlà tààsùfún. sẹ́rí mà tí yẹn bá ṣe ń wá kí lẹ́yìn ìgbà tẹ́ wú eri ti jáde tààsùfún ìnira ló kù ìdààmú yẹpẹrẹ. Allah. àsìkò ọmọ nìyẹn ń wá àsìkò ìdààmú nìyẹn ń dà. ìdá kàlà kọ́líbù limari wà sámú ìwà libasor. nígbà tójú bá ti lọ etí ò ṣiṣẹ́ bí etí mọ́ ẹsẹ̀ ò ṣiṣẹ́ bí ẹsẹ̀ mọ́ ìmọ̀ olókùn tí yẹn fẹ́ wá. táyé bá nídìí rẹ náà tó o bá ní tán nídìí lára àlùbáríkà wọn fẹ́ wá tún náà sí bó ṣe mọ ni. bálùbáríkà bá dé níbi eri kolofo kolofo eri rẹ wọn náà máa ṣí ẹ kiri kò sí tó dáa tó àlùbáríkà àtògùn eri rẹ tí yẹn ń wá kínú ayé kínú rẹ náà máa dùn tó bá rí bí wáyàn rí inú eri rẹ ń bàjẹ́ nítorí pé ń bẹ lára àwọn nǹkan ni wọ́n ń ṣe rere òun bí àbàṣà ni ara wo ara ta ni mo wá yà yìí tí kàn ń ṣe lálàsẹ yìí. bàtà nìkan pè wá nu Ramadana bàbá àwọn wà sí yìnyín mọ bẹ ṣe é rí bí katira sàmúnà ṣé sì ní sèé máa wá katira ó ti bọ̀ ọjọ́ máàcì nìyẹn ṣe tírénì nù yóò lùsì. hayyakumullah. ìsì ní sèé máa wá katira revision ló kú akọ̀wọ̀ pé wọ́n lágbá sí ń bẹ̀ ni bó bá jẹ́ àkùrá nìkan náà ní ká fi Yorùbá kú yòókù alábàákọ́lá ń bá sọ̀rọ̀. hayyakumullah idha kalla qalibu limari was-sam'i wali. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Sakanet Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin brother mi sister mi àti gbogbo ẹ̀yin tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ tí máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rájò àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.